Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo àgbé lápapọ̀. Ráwọn kan ti wà disconnected sọ́dọ̀ Ọlọ́run tẹ́lẹ̀. Ṣùgbọ́n látara àwàdà, ìmọ̀ gbọ́rọ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀rín, wọ́n ti wọ́n wà connected padà. Àwàdà yẹn ti ń jèrè ọkàn wọn. Wọ́n wá ṣetán láti sin Ọlọ́run. Àmọ́ àwọn kan kéékèèké kan wà tó yẹ pé wọn ò mọ̀ ń pa rẹ̀. Àwa máa ṣàlàyé rẹ̀ fún wa. Pàápàá jùlọ bá a ṣe ṣàlùwàlá, bá a ṣe kírun, bá a ṣe wẹ̀ àwọn ìwẹ̀ bóyá jánábà ni fáàsì ni àti gbogbo ìwẹ̀ yòókù àti gbogbo nǹkan kéékèèké tá a fojú kéré tó sì tóbi wájú Ọlọ́run a máa ṣàlàyé lónìí bá a ṣe ṣàlùwàlá very simple. Ok, tá a bá ṣàlùwàlá a lọ wá omi tó mọ́ tó lè mọ nǹkan mi a rọ̀ sínú àgé tàbí nù nǹkan tá a bá fẹ́ fi ṣàlùwàlá tàrípò náà mọ́. Lẹ́yìn ìgbà náà a tàbà gbogbo nǹkan ẹ̀gbin ayọ̀kù torí inna Allaha tayyib ọba tó máa lọ́wọ́ kò dé nígbà kankan lọ́yìn illa tayyiba àfi tó bá tó máa. Lẹ́yìn ìgbà tá a bá wá dé a lọ síbi àgétà bukalẹ̀ pẹ̀lú omi àníyàn gba fẹ́ ṣàlùwàlá ó ti ṣáájú a wà bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ wa méjèèjì a fọ̀ lẹ́ẹ̀mẹ́ta a ń ṣu ẹnu wa nù lẹ́ẹ̀mẹ́ta a fẹ́ imú wa kò sí pa máa rọ mi sínú inú mú a máa fi imú ni lẹ́ẹ̀mẹ́ta a bọ̀ ojú wa gbogbo ojú báyìí lẹ́ẹ̀mẹ́ta ọwọ́ àkọ́kọ́ títí dé ìgúnpá a fọ̀ lẹ́ẹ̀mẹ́ta a bu omi sọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì náà títí dé ìgúnpá lẹ́ẹ̀mẹ́ta a pa orí láti wájú báyìí lọ sẹ́yìn a tún dá padà wá síwájú lẹ́ẹ̀kan etí wa a nùnù lẹ́ẹ̀kan a fọ̀ ẹsẹ̀ wa títí dé kókósẹ̀ lẹ́ẹ̀mẹ́ta a fọ̀ ẹsẹ̀ kejì títí dé kókósẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bàbá ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà dá o ṣùgbọ́n kó mi ò lè bá kan tó yẹ kó kàn kó lè bá débi tó yẹ kó dé àwọn bàbá wa wọ́n fẹ́ràn kó pé ká ṣe lẹ́ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn ìgbà náà ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah lábá parí àlùwàlá. Ó rọrùn ìwọ náà lè bẹ̀rẹ̀ láti sìn lọ tó àlùwàlá tó ṣe yẹn kódà bí yẹn bá ṣe kó tó lọ sùn wọn ò lè máa ta ọfà láyé kó kàn yẹn o. Àbúrò ní kẹ́yìn tẹ́yìn bá ṣe àlùwàlá kó tó lọ síbi iṣẹ́ bí yẹn bá fẹ́ jáde tó bá ṣàlùwàlá yìí èèyàn ti sórí rẹ̀ torí pé gbogbo aburú ìjọ náà kò ní kànyàn kódà àwọn bàbá wa níbi tó le dé tá a máa lọ lójú ọ̀nà mẹ́ta àlùwàlá wọn bá já báyìí wọn ò tún bọ́ ibi tó ń ṣàlùwàlá wọn a máa rọ mi lọ́wọ́ tí wọ́n máa fi ṣàlùwàlá ìwọ náà jó mọ́ ọ la gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣàlùwàlá ìmọ́lẹ̀ ti ń bẹ láàrẹ̀ òkùnkùn mà sá fún ni ọwọ́ fẹ́ lọ gba contract kan ni ọwọ́ wẹ̀ tán nù léwẹ̀ ṣàlùwàlá tó bá gbé ìmọ́lẹ̀ ń débẹ̀ yóò bọ́ sí o àìmọye ẹlẹ́mìí òkùnkùn tí ó mọ̀ bá yàn rìn tẹ́yìn ọmọ gbọ́hùn ẹsẹ̀ lẹ́yìn èèyàn tó bá jẹ́ ẹni tí ń ṣàlùwàlá ń gbogbo ògbà gbogbo àwọn nǹkan yìí òní ò fi ọ lẹ́lẹ̀ àǹfààní tàlùwàlá ń ṣe ó pọ̀ kódà bọ́ọ̀bá lálùwàlá ò nírun so àlùwàlá yẹn is very very important ẹ jẹ́ ká máa ṣe o ẹ má gbàgbé láti máa fi ránṣẹ́ sáwọn èèyàn káàkiri kẹ́lómi ló lè jàǹfààní bẹ́ẹ̀ tàbí kẹ́ lọ sínú YouTube wa Alfa Jeje Agba TV ẹ kílíkì subscribe kẹ́ ẹ máa follow wa ní Instagram Alfa Jeje Agba TikTok Alfa Jeje Agba Facebook page Alfa Jeje Agba ọ̀rọ̀ yìí ò ní dàrú tèmi náà ò ní dàrú Alfa Jeje Agba ló kọ́ mi. Assalamu alaikum.